ẹ̀yin ènìyàn wa. àṣírí padà tú o àṣírí iléeṣẹ́ ọlọ́pàá ló tú yìí o. ẹ̀yin ènìyàn wa, àwọn ará ìlú ni wọ́n mú àwọn agbésùnmọ̀mí pẹ̀lú aṣọ ọmọ ogun nàìjíríà lọ́rùn o. bí wọ́n ṣe mú wọn, wọ́n ní àwọn gba AK-47 méjìdínlógún 18 lọ́wọ́ wọn. wọ́n wá kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá. Mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lójú wọn bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ dá ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yẹn, ìbọn AK-47 18 yẹn, wọ́n dẹ̀ dá padà fún àwọn agbésùnmọ̀mí pẹ̀lú aṣọ ọmọ ogun nàìjíríà lọ́rùn. Kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú láti ṣe yẹn? àwa sọ wípé kò sí ètò ààbò nínú ìlú, láì kí ń ṣe ológun. wọ́n kó ìbọn sọ́wọ́. àwọn ará ìlú tí wọ́n ràn yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ rí wọn mú, ará ìlú fúnra wọn, wọ́n mú wọn, wọ́n gbà lọ́wọ́ wọn, ẹ ti wá dá padà fún wọn. tó dẹ̀ yẹ pé gbogbo all wet, gbogbo nǹkan àlùmọ́ọ́nì inú ìlú tó yẹ kẹ́ ẹ lò láti fi pèsè ètò ààbò sórí ará ìlú, ẹ ò rí ètò ààbò yẹn pèsè o. àwọn ará ìlú tí ràn yín lọ́wọ́ láti mú wọn lọ sí ọ̀dọ̀ yín, wọ́n wá mú wọn dọ́dọ̀ yín tán, ẹ wá dá ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, ẹ wá dá padà fún wọn. ẹjọ́ orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣerú ẹ̀? wípé àwọn kọ̀ọ̀kọ̀ kóra wọn jọ, wọ́n kàn ń lo ìbọn bó ṣe wù wọ́n láì kí ń ṣológun. báwo lètò ààbò ṣe fẹ́ wá wà nínú ìlú pẹ̀lú gbogbo sísítẹ́ẹ̀mù tí ìjọba nàìjíríà ń lò yìí láti máa fi ọwọ́ ra àwọn agbésùnmọ̀mí lórí? ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó mú àwọn agbésùnmọ̀mí, àwọn lẹ́wọ̀n tó ń sọ̀rọ̀ yìí o. kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn fúnra wọn wípé kí wọ́n fi ará ìlú sílẹ̀, kí ará ìlú dáàbò bo ara ẹ̀. nígbà tẹ́yin ẹlẹ́ṣọ́ ààbò tẹ́ ẹ bá lè dáàbò bo ará ìlú, ẹ jẹ́ kí ará ìlú fúnra wọn kí wọ́n dáàbò bo ara wọn, kí wọ́n gbára wọn kúrò lọ́wọ́ àwọn ẹni bí wọ̀nyí. àbójú ọ̀la fẹ́ ṣe léyìí dà. kí gbogbo ọ̀dọ́ jáde síta, bring back our children. ẹ ti máa fọwọ́ ra wọn lórí. Ṣèyí Mákindé, bring back our children. gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ bring back our children o, àtàwọn olùkọ́ wọn. àbí ọjọ́ ọ̀la fẹ́ bọ́ ní gbogbo orú wàhálà wọ̀nyí. ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn arákùnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí o. We've seen a trace of it today because some people were arrested with fake army uniforms. They came with 18 AK-47 and they were arrested. But unfortunately, as I'm speaking right now, as those people were arrested, the QRS person, through the order of the Commissioner of Police, were asking that those people should all be let go. And before this time, fortunately, some of our guys were able to capture this thing with their phones. So we have pictures of the fake army uniforms those people were wearing. We are going to play for the whole world to see. The 18 AK-47 recovered by the police. Police have allowed them to take them all back. This is the same war sword that was pronounced. The IG of police, we've reported this thing to the highest order. We've reported it to the presidency, to all the arms of the security agencies. And nobody has taken steps to address it. So they are leaving Akwa Ibom people to defend themselves. Meanwhile, they are using our own oil money to maintain security. Just recently, the SS crude account that was kept for our own people had been used to acquire military weapons. We didn't know those weapons were used to come and intimidate Akwa Ibom people. So we've called on all the powers that be. We've called on the international community that this is a war that has been declared. I've never heard when Nigeria police. ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa, kí ni ìdí gan pàtó tí wọ́n torí máa ń fi àwọn agbésùnmọ̀mí wọ̀nyí sílẹ̀? kí ni wọ́n torí ń dá ìbọn padà fún wọn? ṣé àwọn ló nílùú ni? ta ló wá ń darí báyìí o? ṣé Fúlàní ló ń darí ni tàbí ààrẹ tàbí àwọn agbésùnmọ̀mí wọ̀nyí? ó mà ti wá dojú súyàn báyìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Yorùbá, ẹ jẹ́ ká ronú ara, gbogbo ará ìlú, ẹ jẹ́ ká dìde ká gbára wa o. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti ń lọ fá o. jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yà ní dààmú o. Àṣàkẹ́ TV show.